tá a bá wá ń sọ pé kí ẹlòmíì lọ ṣe sẹ́kọ́ǹdì àbó lè ṣe tọ́ọ̀dù gan bẹ́tà ojú kẹrin mọ́ fí àwọn ẹ̀fọ́ sí wèrè lọ ẹ mọ̀ láàmọ́ ń tà ń sọ àmọ́ ń tà ń sọ èèyàn fi fẹ́yàwó àkọ́kọ́ ó lọ ẹ̀kejì lọ ìkẹta lọ sọ ti wá rò wípé wọlé kẹrin ìwọ mẹ̀sáyà àbí ìwọ gangan ní dúró dé àbí tí ó fi ní happy home ẹ̀mí rí ó fẹ́ bọ́ ẹ̀mí rí ó fi kékeré ó fẹ́ bọ́ ṣe bọ́ rí ìwọ̀n apologize lórí ọ́tà ìyàwó náà bẹ̀rẹ̀ sí lọ dì mọ́ àánú rẹ̀ sì ṣe mí mo sì mérí fún un pé níjọ́ wo làwọn obìnrin fẹ́ gbọ́n náà nítorí Ọlọ́run ní rò pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè gbọ́n mọ́ o wàláì èmi ò lérò pé ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè gbọ́n mọ́ o tá a bá sì ń bá a lọ báyìí tí ọlá etí rẹ̀ lẹ̀ tí wọ́n ní àìmọye ìyàwó oníyàwó gan tó jẹ́ wípé ọkọ rẹ̀ sásẹ́wà àwọn tó sì dọmọ tí ó jẹ́ wípé wọ́n ṣe DNA test ó dẹ̀ confam wípé ọkọ rẹ̀ ló lọ ọmọ ìránṣẹ́ Ọlọ́run nǹkan lọ wá ń bóyín ọjọ́ gbé tiẹ̀ ìṣó ni wọ́n bọ̀ sùn wájú ni wo wọ́n bá ti gbọ́ wípé ọkùnrin kan ìyàwó kan ti lọ ẹ̀kejì ti lọ ẹ̀kẹta ti lọ sọ́ọ́rí gbẹ̀nsẹ̀ pẹ́pẹ́pẹ́pẹ́ kọ́ bẹ́sẹ̀ sọ̀rọ̀ bó o bá dúró bí ẹ̀mí rí ó fẹ́ bọ́ kí ni mo sọ fún ọ ẹ̀mí rí ó fẹ́ bọ́ wọ́n kọ́ ní dúró dé o òsì rẹ̀ wọ́n ti bá a mo lẹ̀bi ẹ̀gbẹ́ sùn pé òde níyàwó ńlé ni wọ́n lọ forí ẹrú bọ wọ́n jẹ́ sọ di single mother ẹ wá wáyé gbogbo obìnrin tó bàjẹ́ yóò tún wá mú kò rí single mother mú ọ̀sára náà ló tún mú Ọlọ́run ló mọ rúurọ́ tó pa fẹ́lẹ̀ náà despite the fact pé yín náà orí ayélujára everybody wá ń sọ̀rọ̀ náà yóò mọ cover rẹ̀ náà ní ṣebí tí marriage náà wà fún nù wọn cover ṣé mu ọkọ rẹ̀ àtọkọ tó ti ṣe gbá tó ti ṣàwo tó jẹ́ pé tí yóò ṣe gan kò ṣe gbọ́ létí ẹ mọ cover rẹ̀ olóòbá yín ṣe o alájìkẹ́rin iná ó lágbára ó tiẹ̀ tó tàn church member ó tọrọ dáríjì pé nísìn is now a new person ó ti born again ládùúgbò èrò tó kó jọ gbogbo gbà yẹn kò tí ì born again wọ́n tún ń pàtẹ́wọ́ bí tí rìlíjì ọba sun ayé wa dé náà á bá ń bẹ̀ ẹ̀yin gan lẹ̀ jẹ́ kí ìràn sí Ọlọ́run kan mọ́ tán ṣe láì dáa látàrí wípé a gbọ́dọ̀ sọ̀rọ̀ kí dádì ó má bàa bínú a gbọ́dọ̀ sọ̀rọ̀ kí áńgẹ́lì wọn má bàa já mi lẹ́gba a gbọ́dọ̀ láhùn dádì sì ní ṣe mọ̀nàmọ́ná yìí dádì ní ṣe mọ̀nàmọ́ná yìí wọ́n sì ti darí wúwo mọ́ ṣe bá wí ẹ̀ ń wọ̀n náà ni tí wọ́n sì fi darí yín àgùntàn yín tí wọ́n fi kó àgùntàn yín olùṣọ́ àgùntàn yín tí ó fi kún ìwọ̀ ọ̀run àpáàdì ẹ mọ̀ pàtẹ́wọ́ ẹ ti gbọ́ ẹ mọ̀ pàtẹ́wọ́ bóyá lọ́pọ̀lọpọ̀ yín mọ̀ wípé ìjọ tẹ̀ ń tẹ́rí sí gan ó ní í ṣe pẹ̀lú bí ẹ ṣe rí ìjọba ọ̀run wọ̀ ẹ mà bí tẹ̀ bá mẹ́ẹ̀ tètè lọ mọ̀ kí wá ṣe wípé náà lẹ wá ń pàtẹ́wọ́ yá dádì yín ṣe tí ò dá ẹ lè sọ̀rọ̀ wọ́n ṣe tó dá ẹ lè wíjọ́ ẹ wà dẹ́yìn ẹ mọ̀ pé bíríkótó ẹ mọ̀ múra yín méjì méjì Ọlọ́run rí yín ẹ mọ̀ múra yín méjì méjì àṣẹ tí dádì sì wá ṣe ń dáa kí ló dé tẹ̀pù yẹn ṣàkíyèsí kí ló dé tẹ̀pù yẹn ṣàkíyèsí ebi mo sọ fún yín jò ní mo náà tọ́lọ̀ ń wulẹ̀ dídí pé gan íńtánẹ́ẹ̀tì ò tí ì rí yan gbé o mo ò sí lórí ayélujára wọ́n tanra rẹ̀ sọ tó bá fẹ́ gbọ́ ọ̀rọ̀ Ọlọ́run dáadáa lọ wú àwọn ìjọ alátìbàbà ládùúgbò rẹ̀ bó gbọ́ pí ọ̀rọ̀ Ọlọ́run bọ̀ ní gbọ́ kó padà wá fún mi ní lábọ̀ so ti yí ọ tó o bá ní wo ti environment tó o ní wo ti pé mo ò ní instrument tó o ní wo pé kinní o ọ gbọ́ confam ọ̀rọ̀ Ọlọ́run gbé bẹ́ẹ̀ òye ọba ẹ̀ ní ìsìn mọ́ tanra rẹ̀ mọ́ lérò wípé kálukú wọn náà ò ní kọ́kọ́ eléyìí ló dé o àmọ́ tẹni tí ó tún tẹ̀lé mọ́ tanra rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ wọn gan tún ṣe eléyìí tó burú jù bá ń lọ ìwọ ni kò dá Ọlọ́run tó ń sìn mọ̀ dá tí ẹ mọ̀ kọ́ ọmọ jẹ́ lídìí ẹ astray eléyìí kọ́lọ́n kó ṣàánú ni ẹ wo bí èrò ṣe bó ṣe ya mùrá síbẹ̀ àmọ́ á ṣe nǹkan àmọ́ wá ṣe nǹkan ó ní agbára.